àfi kí Ọlọ́run bá wa dáwọ́ ìjì tó ń jà nínú ìdílé Fẹ́mi Adébáyọ̀ yìí dúró o. Ṣẹyin Naa ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Saheed Osupa àti Ọga Bello. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àfi kí Ọlọ́run bá wa dáwọ́ ìjì yìí dúró o. Ṣẹyin Naa ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀. Awuyewuye kan ló ń lọ lọ́wọ́ pé nǹkan ò fi bẹ́ẹ̀ rọgbọ nínú ìdílé Fẹ́mi Adébáyọ̀. Ìyẹn òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa ni, àti ìyàwó rẹ̀ Memunat Adùkẹ́ Adébáyọ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Ìyá Aládùkẹ́. Gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́, wọ́n ní ìjà burúkú kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin ọkọ àti ìyàwó yìí, tí ọ̀rọ̀ náà sì le débi pé Fẹ́mi Adébáyọ̀ ti fi inú ilé rẹ̀ sílẹ̀ tó sì ti fi ìbínú yẹra fún ìyàwó rẹ̀ tó sì fi ìyàwó àti àwọn ọmọ nìkan kalẹ̀ sílé. Wọ́n ní àìgbọràn àti àwọn ìwà kan tí òṣèré yìí ti kìlọ̀ fún ìyàwó rẹ̀ pé kò tẹ́ òun lọ́rùn, tí ọmọbìnrin náà kọ̀ tí ò jáwọ́ ló fa yánpọnyánrin láàrin wọn báyìí. Bákan náà ni wọ́n sọ pé láìpẹ́ yìí ni ọmọbìnrin yìí fi ọkọ̀ tuntun tí Fẹ́mi Adébáyọ̀ ṣẹ̀ṣẹ̀ rà fún ṣe jàǹbá, tí ọkọ̀ náà sì bàjẹ́ débi pé kò ṣe tún ṣe mọ́ rárá. Gbogbo èyí àti àwọn ọ̀rọ̀ míì ni wọ́n ló fa ìjà láàrin wọn. Ìjà náà sì ti le débi pé ó ti kan àwọn ẹbí Fẹ́mi Adébáyọ̀ lára. A gbọ́ pé níṣe ni àwọn mọ̀lẹ́bí Fẹ́mi ń yẹra fún ọmọbìnrin yìí bí wọ́n sì ti búlọ́ọ̀kù rẹ̀ lórí fóònù wọn tí ẹnikẹ́ni kò pé. Gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ lẹ́nu àwọn oníròyìn akéde àríyá, wọ́n ní alámì wọn tó jẹ́ obìnrin tó súnmọ́ mọ̀lẹ́bí Adébáyọ̀ sọ pé gbogbo àwọn mọ̀lẹ́bí ni kò ta sí ọmọbìnrin yìí mọ́ nítorí àwọn ìwà tó náà máa ń hù lọ́pọ̀ ìgbà kò bá wọn lára mu, tó sì kọ̀ tí kò yí padà kúrò nínú àwọn ìwà yìí. Wọ́n ní níṣe làwọn èèyàn ń bẹ Ọ̀gá Bello pé kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n má wò níran. Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́. Wọ́n ní kí wọ́n dìde sí ọ̀rọ̀ náà kí wọ́n bá wọn parí aáwọ̀ tó wà láàrin wọn, pé kí wọ́n tètè bá wọn pẹ̀ka àrókò ọ̀rọ̀ yìí láti kékeré nítorí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà o. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn ń sọ nípa ọmọbìnrin náà ni pé èèyàn tó ní ìgbéraga ni. Wọ́n ní ó jẹ́ èèyàn kan tí ìgbéraga wà nínú ọ̀rọ̀ àti ìṣe rẹ̀, bẹ́ẹ̀ kò sẹ́nikẹ́ni tó tó nǹkan bíntín lójú rẹ̀. Wọ́n ní ó ṣe tó máa ń sọ̀rọ̀ sí àwọn ènìyàn kù díẹ̀ káàtó. Eléyìí ni wọ́n gbàgbọ́ pé ó túnbọ̀ ṣàkóbá fún un láàrin àwọn ẹbí ọkọ rẹ̀. Bí ò bá gbàgbé pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá tí a fi hàn díẹ̀ nínú ìṣesí arẹwà obìnrin tó jẹ́ ìyàwó gbajúmọ̀ òṣèré yìí nígbà tí òun àti ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí Dayọ̀ Amusa wojú ara wọn gidigidi nígbà tí Ẹniọlá Àjàó gbé fíìmù kan jáde tó pe àkọlé rẹ̀ ní Àjàkájù, tó wá ṣe àfihàn fíìmù náà fún àwọn èèyàn kan tó fi ìwé pè kó tó di pé wọ́n máa gbé iṣẹ́ náà lọ sí sinimá. Níbẹ̀ ni wọ́n ti ṣe ètò kan tó yẹ kí wọ́n fún obìnrin tó múra jùlọ níbẹ̀ lẹ́bùn owó. Ṣùgbọ́n nígbà tán máa kéde ẹni tó jáwé olúborí nínú àwọn obìnrin tó múra dáadáa jùlọ wá síbi àfihàn fíìmù náà, orúkọ ọmọkùnrin kan tó máa múra bí obìnrin tó sì fẹ́ sọ ara rẹ̀ di obìnrin ní tipátipá, ìyẹn Idris Okunlẹ́yẹ tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ni wọ́n dá, òun sì ni wọ́n fún ní ẹ̀bùn náà. Ọ̀rọ̀ yìí dá yánpọnyánrin sílẹ̀ gidigidi lórí ayélujára. Ṣùgbọ́n ohun tó mú kí ọ̀rọ̀ náà le jù ní wípé Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n pè láti kéde orúkọ Bobrisky pé òun lobìnrin tó múra dáadáa jùlọ wá síbi àfihàn fíìmù náà. Ọ̀rọ̀ yìí dá wàhálà sí Fẹ́mi lọ́rùn tí àwọn ènìyàn sì ń dẹnu bò pé gẹ́gẹ́ bí àgbà òṣèré tó tún jẹ́ mùsùlùmí kò yẹ kó ṣerú nǹkan bẹ́ẹ̀ nítorí ọkùnrin ni ẹni tí wọ́n fún ní ẹ̀bùn yìí kì í ṣe obìnrin, àti pé kò yẹ kó gbà láti bá wọn kéde irú rẹ̀ tí kì í bá ṣe pé òun náà lọ́wọ́ sí kí ọkùnrin máa ṣe bí obìnrin. Òṣèrébìnrin Dayọ̀ Amusa jẹ́ ọ̀kan nínú àwọn tó kọ́kọ́ fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìgbésẹ̀ tí Fẹ́mi gbé yìí. Níṣe ló bọ́ síta tó ṣe fídíò kan níbi tó ti bẹnu àtẹ́lu ìwà tí Fẹ́mi Adébáyọ̀ hù yìí pé bí kì í bá tiẹ̀ ṣòun ló yan Bobrisky, ń pé ó ka orúkọ rẹ̀ jáde lásán jẹ́ ìwà tí kò dára tó sì ta àbùkù bá orúkọ rẹ̀ àti gbogbo àwọn obìnrin tó wà níbi ètò náà pẹ̀lú iṣẹ́ tíátà pàápàá. Ọ̀rọ̀ yìí gbòdì lára Ìyá Aládùkẹ́, ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó sì bú Dayọ̀ Amusa dáadáa, kódà ó rọmi sí i lábẹ́. Ó ní bí kì í bá ṣe pé ó fẹ́ ba iṣẹ́ ọkọ òun jẹ́ àti pé ó ń ṣe ìlara pé ọkọ òun ṣe dáadáa nídìí iṣẹ́ tíátà, níṣe ló yẹ kó pè sí kọ̀rọ̀ kó bá a sọ̀rọ̀ náà tàbí kó tiẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i. Ọ̀rọ̀ yìí àti àwọn ọ̀rọ̀ mìíràn ni Ìyá Aládùkẹ́ sọ sí Dayọ̀ Amusa tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ pé ọ̀rọ̀ tí ìyàwó òṣèré yìí sọ ju ẹnu rẹ̀ lọ. Wọ́n ní Dayọ̀ tó ń yájú sí kì í ṣe ẹgbẹ́ rẹ̀ àti pé Dayọ̀ àti ọkọ rẹ̀ tí wọ́n jọ jẹ́ òṣèré ni wọ́n jọ ń jà pé kò yẹ kí Ìyá Aládùkẹ́ dá sí ọ̀rọ̀ náà. Àwọn ènìyàn sì dẹnu bò gidigidi lórí ayélujára tí wọ́n sì ń sọ pé ó yájú àti pé onígbéraga ni. Ó jọ pé ojú ohun tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá làwọn èèyàn sì fi ń wo ọ̀rọ̀ náà tí wọ́n sì ń sọ pé àwọn ti mọ̀ pé ó ṣe jẹ́ onígbéraga lójú ayé náà ló máa jẹ́ onígbéraga nílé ọkọ rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń ṣàdúrà báyìí o tí wọ́n sì ń bẹ Ọlọ́run pé ó bá
wa dáwọ́ ìjì dúró kí èdè àìyedè tó wà láàrin tọkọ-tìyàwó yìí dópin ní kíákíá kí àlàáfíà lè jọba nínú ilé náà pàápàá jùlọ nítorí pé kì í ṣe ọmọbìnrin yìí ní ìyàwó àkọ́fẹ́ Fẹ́mi Adébáyọ̀. Ní ọdún 2016 ní Fẹ́mi Adébáyọ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú Memunat Adùkẹ́ Adébáyọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyá Aládùkẹ́ tí ó sì kó padà wá sí Nàìjíríà láti ìlú òyìnbó tó ń gbé tó sì ń ta oúnjẹ ìgbàlódé lóríṣiríṣi nílé oúnjẹ kan tó ṣí. Khadijat ní orúkọ ìyàwó àkọ́fẹ́ Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n sì jọ ṣe òwò ọmọ papọ̀. Nínú wọn ni àwọn ìbejì ọkùnrin méjì Fẹ́mi Adébáyọ̀ ní. Ṣùgbọ́n ìpínyà dé bá ìgbéyàwó náà nítorí ọmọbìnrin yìí ní òun kò fara mọ́ iṣẹ́ tí Fẹ́mi Adébáyọ̀ ń ṣe gẹ́gẹ́ bí òṣèré tíátà tí kì í sì ń gbélé ní gbogbo ìgbà. Ó tó wá di pé Fẹ́mi Adébáyọ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ yìí lẹ́yìn ọdún 8 tí òun àti Khadijat kọ ara wọn sílẹ̀. Ṣẹyin Naa ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Saheed Osupa àti Ọga Bello. Oko eré kan ni òṣèré fújì ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa ní Saheed Osupa Akórèdé àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Mátàgbàmọ́lẹ̀ 1 wà níbi tó ti ń kópa nínú fíìmù tí wọ́n ń kó papọ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tí ó jáde láìpẹ́ yìí. Kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí Saheed Osupa yóò kópa nínú eré àgbéléwò Yorùbá. Ó ti pẹ́ tó ti ń ṣe eléyìí. Èyí tó ń ṣe lọ́wọ́ yìí ò sì yàtọ̀ ṣùgbọ́n ohun tó mú ìyàtọ̀ bá eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ń kópa nínú rẹ̀ yìí ni bí àwọn ènìyàn ṣe ń ṣùrùbò tí wọ́n ń kí ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń gbóríyìn fún un nítorí orin rẹ̀ kan tó ṣẹ̀ṣẹ̀ gorí ayélujára báyìí èyí tí àwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ràn dáadáa tí àwọn ènìyàn sì ti ń lò káàkiri nínú fídíò wọn ibi tó ti sọ pé jòkó síbẹ̀ má ṣe ranù kọjọ́ lọ tán. Bóṣùpá ṣe dé oko eré fíìmù tí wọ́n ń ṣe ọ̀hún ìlù ni wọ́n fi kí i káàbọ̀ bẹ́ẹ̀ làwọn òṣèré ń tẹ̀lé lẹ́yìn tí Ọdúnládé Adékọ́lá sì ń so mọ́ gbàgì. Bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo ọba o ọba o tóun náà sì ń kí àwọn òṣèré tó wà ní ìkàlẹ̀ lọ́tùn lósì títí tó fi dé ibi tí Ọga Bello àti àwọn àgbààgbà kan jókòó sí. Àgbà òṣèré náà sì ṣe àdúrà fún Saheed Osupa. Ó ní wọ́n ń gbádùn rẹ̀ lọ́tùn lósì báyìí o a máa lọ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run kò ní wálẹ̀ láéláé. Àwọn ọ̀rọ̀ ìwúrí yìí tí wọ́n sọ nípa Saheed Osupa ló mú kí ọkùnrin olórin náà dúpẹ́ lọ́wọ́ Ọga Bello àtàwọn yòókù tó sì kọ pé níṣe ni gbogbo ẹ̀ ń dùn lóko eré tí mo lọ. Àwọn ọ̀gá lágboolé tíátà sì wà níbẹ̀. Ó jẹ́ àǹfààní fún mi láti wà láàrin àwọn àgbà òṣèré tí wọ́n farajìn tí wọ́n sì ṣiṣẹ́ takuntakun láti mú kí eré tíátà Yorùbá débi tó dé lónìí. Àwọn ìtàkùrọ̀sọ àtàwàdà tí a ṣe níbẹ̀ jẹ́ ìwúrí fún mi. Ó sì dúpẹ́ fún ọgbọ́n, ìtọ́sọ́nà àti àtìlẹ́yìn táwọn akíkanjú èèyàn yìí pín pẹ̀lú mi. Bákan náà ni mo dúpẹ́ pàtàkì jùlọ lọ́wọ́ Ọga Bello, Adébáyọ̀ Sàlámì, Afeez Oyètórò táwọn èèyàn mọ̀ sí Sàká fún àwọn ọ̀rọ̀ ìwúrí àti ìmúlọ́kànlé tí ẹ fún mi. Ipa tí ẹ kó fún ìdàgbàsókè eré àgbéléwò yìí jẹ́ ẹ̀rí ìfẹ́, ìfọkànsìn àti ọgbọ́n àtinúdá yín lórí iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ló tún kí Ọdúnládé Adékọ́lá, Ibrahim Chatta, Òjó Pagbogo, Tọ́pẹ́ Adébáyọ̀ Sàlámì, Ibrahim Yekini Tẹ̀lẹ̀ àti Abe Láńre. Àwọn lókọ ló wà níbi eré àgbéléwò ọ̀hún. Ìrètí wa sì ni pé fíìmù náà yóò milẹ̀ títí tó bá jáde. Bẹ́ẹ̀ la gbọ́ pé ní ọdún 2016 ni Saheed Osupa kọ orin tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ gba wèrè rẹ̀ lórí ayélujára báyìí. Máa ṣàgùn bá tètè mọ̀ kórí ni bá ti máa ṣàgùn. Ọba wọ́n ti kọ́ bọ̀ ńlára ní o. The king is there, ladies and gentlemen. King of biggest. Bello ọ̀rẹ́ mi wá kí. My friend. Wọ́n ti sọ bẹ́ẹ̀. My friend. Èmi ti mọ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, àjọ lọ sọ. Èmi ti mọ̀. Ọ̀rẹ́ mi ni mo náà. Ọmọ rẹ̀. Ṣé ẹ bá yọ̀ ní lórí tẹ̀ ń flatter ni? Mi flatter yìí ni mo sòótọ́ ni ẹni dàgbà ju blandishment lọ. Alhamdulilayi ọ̀pẹ̀ni fọlọ́. Alhaji. Gbádùn ẹ̀ lọ́tún ló sì ní wá lẹ́yìn. A máa lọ bẹ́ẹ̀ ni. Àṣà pàdé káàkiri. Bẹ́ẹ̀ni.
orin máa yìí àwọn ilẹ̀ Yorùbá evergreen ṣẹ́rí nǹkan tí mo sọ ní ẹ̀mọ̀ bá ti pàdé ní location kan báyìí. bàbá mi so bàbá kan wá láti Uganda ó wá sọ̀rọ̀ nípa Nigerian movie ìtàyẹ̀ Nigerian kìíní tí ó ti ń lọ sí ó wá mention one other person in another genre musical kìíní pé àwọn lọ ṣe analysis lyrics yẹn pure and good and evergreen. Bàmọ́déjọ́ yẹn mo sọ fún yín àpàdé ní Ọ̀yọ́ orin tó wá trend ní ìsìn báyìí was done in 2018. 2016. orí jòkó síbẹ̀ jòkó síbẹ̀ ọjọ́ lọ tán. ọmọ inú ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ kò ṣe nádà ọmọ bẹ́ẹ̀ ti jẹ lọ. gbogbo máa gbé dọ́dọ̀ mi wá ṣẹ̀ṣẹ̀ kó lè dolówó ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ kò sẹ́ni tí yóò lè lò torí ní tèrè èjì tèrè àgàgà ní daily basis ó wá pé ẹni tèrè èjì tèrè àgbọ̀dà consistently àdòdìdì ìkó síbẹ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ lọ́tọ̀. àwọn òjòkó síbẹ̀ àwa ò ṣe lánàá lọ́rọ́. ojoojúmọ́ náà ṣe wàhálà ọlọ́run ń gbàdúrà ọlọ́run gbé yín ga ọlọ́run ò ní jáwọ́ lọ́rọ̀ wa àní ṣe lásán gbogbo tọ́lọ́run fún yàtọ̀ mọ̀ ṣe ẹlòmíín wà ọkọ̀ mọ̀ ṣe náà ni ọlọ́run ló ní gbogbo nǹkan. tuwali ó ti rí yín. tuwali tẹ́lẹ̀ Abesi. He's a character. Abesi. How about Madini? ẹ bá gbé kíni kan lọ sí ẹgbẹ́ wá síbí ilé olókùn kíni kan máa kọ́ ẹgbẹ́ àdúgbò lẹ́gbẹ́ àgbà mi ilé ọlọ́sà. Nice meeting you. Nice meeting you.